lẹ́yìn Aláàfin wọn ò gbọ́dọ̀ jẹ́ Ọ̀ọ̀ni lẹ́yìn Aláàfin kí wọ́n tó lè jẹ́ Ọ̀ọ̀ni wọ́n lè jẹ́ Ọ̀ọ̀ni wọ́n wà sọ́kọ́ Aláàfin náà wà fọwọ́ sí bẹ́ẹ̀ fẹsẹ̀ sí. ẹ rí i pé ní gbogbo ààfin pátápátá po Aláàfin òun nìkan náà ló ní kóòtù ó sì tún ní magistrate ó tún ní Supreme Court. inú ààfin náà Aláàfin kò sí ọba náà nílẹ̀ Yorùbá kò sí ọba náà nílẹ̀ Ìgbò tó ní bẹ́ẹ̀ àga ọwọ́ abẹ́dìsẹ́ o ìjókòó Supreme Court Aláàfin ọwọ́ abẹ́dìsẹ́ yìí ọwọ́ abẹ́dìsẹ́ ọwọ́ nínú ọgbà kókó lọ́wọ́ ẹni tó bá kúrò tó pẹ́ lẹ́nu Ọlọ́run fẹ́ràn kẹ́ gbogbo ẹ̀ làwọn àmọ̀gbẹ́ la sì rí adéfẹ́ adéwà adéyìn ẹ rí i pé bí ẹ bá dé Jerusalem tẹ ìlú Aláàfin ẹ rí i pé kò sí nǹkan díẹ̀ náà lọ́wọ́ yàtọ̀ torí pé Aláàfin wà supreme ní Yorùbá race ju àwọn yòókù lọ àwọn ọba yòókù ọjọ́ fojú di abẹ́rẹ́ Aláàfin àmọ́ kí ni Ọ̀ọ̀ni kí ni tó mẹ́rin ó yẹ ká bọ̀ fàgbà ó yẹ kí Ọ̀ọ̀ni ó bọ̀ fà Aláàfin sọ mí so Ọ̀ọ̀ni ẹni ọba mọ̀ dáadáa lọ́ba sì ń fẹ́ àlàáfíà kó jẹ́ kí Ọ̀ọ̀ni ọlọ́jókòó jẹ́ ńgbò ní ọba Abẹ́òkúta gbọ́dọ̀ Aláàfin dùn ọba Ìbàdàn gbọ́dọ̀ dùn bẹ́ẹ̀ ni jagunjagun Aláàfin ó ní Ìbàdàn wọ́n sì bá oríṣiríṣi ìlú jagun jà wọ́n sì wí ní ẹ̀fà Aláàfin. kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀tẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáláyé lórí ìkànnì wa ìkànnì ní Otasansan TV ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di lásìkò náà ìbànújẹ́ ó kéré ni ó tóbi ni kò ní jẹ́ pin wa lágbára àdẹ́dàá àwọn àgbàlagbà wọn ní nǹkan kì í kọ́ bálá ìtàkùn kíkàkùn kì í kéde rẹ́sẹ̀ àyín lọ àyín bọ̀ lọ́wọ́ yẹnu fílí ládìẹ tó pè má bọ̀ àwa àti yín àmọ́ lọrin àwa àti yín àmọ́ bọ̀rẹ̀ o àwa ajogun ẹ̀mí lágbára lórí ìṣẹ̀dá wa mo fẹ́ kí ẹ jẹ́ ká jọ wo ẹ̀kúnrẹ́rẹ́ fídíò tí mo mú wá fún yín bẹ̀rẹ̀ yẹn ìfọ̀rọ̀wérọ̀ ni èmi kọ́ ni mo ṣe mo pàdé fọ́nrán yẹn lórí ẹ̀rọ ayélujára mi ṣùgbọ́n ìlú Ọ̀yọ́ ò ní wọ́n ti ṣe interview yẹn ìkànnì Àmọ̀tẹ́kùn TV òun ló ṣe interview yẹn fún bàbá tí wọ́n ń sọ̀rọ̀ yẹn wọ́n fẹ́ kẹ́ ẹ jẹ́ ká fara balẹ̀ kẹ́ ẹ jẹ́ ká jọ wò ó kẹ́ ẹ jẹ́ ká jọ gbọ́ ohun tí bàbá yẹn sọ bàbá yẹn ti dàgbà ẹni 90 ọdún 90 years òun ni bàbá yẹn pera wọn ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ tí bàbá yìí sọ èmi ò fẹ́ẹ̀ gbọ́ rí bí mo ṣe ṣèwádìí tó bí mo ṣe ṣe àtúpalẹ̀ ìtàn tó nípa Ọ̀yọ́ àti Ilé-Ifẹ̀ àti àwọn ilẹ̀ Yorùbá míì àwọn ìlú ilẹ̀ Yorùbá míì mi ò tí ì ṣalábàápàdé ọ̀rọ̀ tí àwọn bàbá yìí sọ wọn á fẹ́ kẹ́ ẹ jẹ́ ká jọ wò kẹ́ ẹ jẹ́ ká jọ gbọ́ láti bẹ̀rẹ̀ kẹ́ ẹ wá jẹ́ kí n mọ èrò àti òye tí yín àti ohun tẹ́yìn náà bá mọ̀ lórí ohun tí bàbá yìí sọ tó bá jẹ́ òtítọ́ ni ẹ jẹ́ kí n mọ̀ ní àyè comment tó bá jẹ́ bá míì ni ẹ jẹ́ kí n mọ̀ láàyè comment torí pé sáwọn aṣọ pápálàgbà ń parọ́ ni ó ti sọ wípé tó bá jẹ́ bá míì ni ọ̀rọ̀ tí bàbá yìí ń sọ lórí lọ́dọ̀ tí yín tàbí ẹ̀yin ọ̀kan tí ẹ gbọ́ rí ẹ jẹ́ kí n mọ̀ ní àyè comment ẹ jẹ́ àwò ẹ jẹ́ àgbọ̀. ẹ̀wọ̀n ẹ bá wa dákọ̀ yín fún. èmi ni olóyè Ọlánìgbọ́n Adélékè báàrí ìtìlẹ̀ Ọ̀yọ́ àwíṣẹ́ àwọ̀ Aláàfin JP èmi ni JP justice of the peace ni mí mo sì jẹ́ president the State Command Court for many years Àṣìpa Bàṣọ̀run ni mo jẹ́ ọwọ́ ọ̀tún Aláàfin tó wájà bàbá yẹn náà mú mi mọ́ra àmọ́ mi kì í sùn dáadáa torí pa àgbádé. àmọ́ bàbá ṣé bàbá náà kàn sí yín dáadáa. bẹ́ẹ̀ ni. ẹ ṣeun bàbá ẹ tó ọmọ ọdún mélòó. mo lé 90. nǹkan kí ẹsẹ̀ ìràgó ẹ má bínú pé mo wá fọ̀rọ̀ wá yín lẹ́nu wò ṣe ríṣẹ́ ti wá báwọn oríṣiríṣi ọ̀rọ̀ bá ti ń lọ lórí ayélujára tá à ń gbọ́ lọ́tún tá à ń gbọ́ lósì
ọmọ kékeré ni wá àmọ́ àmọ́ fẹ́ kó jẹ́ pé a nílò àwọn àgbàlagbà tí wọ́n ti làmìlakánú ayé tó yẹ pé tí wọ́n bá sọ̀rọ̀ àwọn èèyàn sọ pé ọ̀rọ̀ tí wàá báyìí sọ níbẹ̀ especially lórí ọ̀rọ̀ bàbá wa Aláàfin Ọ̀yọ́ ká sọ pé ìlú Ọ̀yọ́ àti Ilé Ifẹ̀. ẹ ṣe ohun tí ń yà wá lẹ́nu ni pé ọba kan lè wà nílẹ̀ Yorùbá tí ọmọ bá Aláàfin du àgbà Aláàfin lọ́gbà ọba Aláàfin ní àgbà ọba bá a ṣe baláyé nìyẹn Aláàfin ní àgbà ọba kò sẹ́nìkan tó ṣáájú ẹ̀ kò sẹ́nìkan tó wà wájú ẹ̀ ẹ rí i pé Aláàfin nìyí nígbà tí a fi ń sanwó oṣù fún àwọn ọba Aláàfin ní nọ́mbà 1 tán kọ́ fún lówó owó rẹ̀ sì gbogbo àwọn ọba yòókù lọ owó tálàfin gbàgbà náà kì í ṣẹgbẹ́ tí Ọọ̀ni ló ń gbowó kẹ́yìn gbogbo àwọn ọba yòókù ṣáájú rẹ̀ wọ́n ṣáájú Ọọ̀ni Aláàfin lọ́kọ́ gbọ́ owó Aláàfin ju gbogbo wọn lọ ni wọ́n kọ́ sanwó fún kò sí ẹnìkan tó ní ẹ̀tọ́ láti gba owó kú Aláàfin nígbà náà náà tẹ́ ẹ bá wọnú ìwé Johnson àtàwọn oríṣiríṣi mi tẹ́ bá gbọ́ àwọn bàbá wọn làwọn àti bá gbọ́rọ̀ ẹnu wọn ẹ rí i pé Aláàfin làgbà ọba kò sí ọba tó ṣáájú Aláàfin bẹ́ẹ̀ bá sì wo ààfin rẹ̀ gan-an lára kò sí ààfin dàbí Aláàfin bí ààfin ọba ẹ sì rí i pé inú rédíò kan wọ́n pè wọ́n jọ Aláàfin tó wájà yẹn sọ wọn pé Aláàfin ọba Lámídì Adéyẹmí ló sọ̀rọ̀ yẹn ó ní Aláàfin kì í ṣẹgbẹ́ ọba kankan nílẹ̀ Káàárọ̀-o-jíire Ọọ̀ni kò lẹ́tọ̀ọ́ àti bá Aláàfin du oyè rárá tàbí yọba du àgbà rárá ó kéré sí Aláàfin. kí ni ìdí tó dáwọn náà sọ pé wọn náà ọmọ Oòduà làwọn awọ ọkàn mọ wọn ti wá lọmọ Oòduà làwọn àwa ò rí bàbá wọn ò dákọ bàbá wọn ò dákọ ẹ̀gbọ́n wọn ò dákọ àbúrò wọn àwọn tí ẹ mọ̀ pé nísìnyí wọ́n sọ pé ọmọ Ọ̀rànmíyàn bẹ́ẹ̀ni ẹni Aláàfin Ọ̀yọ́ bẹ́ẹ̀ni wọ́n sọ pé ọmọ Oòduà ni wọ́n sì sọ káwọn méjì wọ́n jọjọ́ mọ̀ yọ̀ǹ bàbá àmọ́ pò tí Ọọ̀ni wà nù wọn dọ́kọ̀ yé wa bàbá. Ọọ̀ni kì í sọmọ Oòduà bẹ́ẹ̀ni Aláàfin ọmọ Ọ̀rànyàn Aláàfin. bàbá wọn bá yín wọn wò yín ẹ má bá wọn sọ̀rọ̀ ẹni Ọọ̀ni yìí ṣe. kèé ṣe ọmọ Aláàfin. kèé sọmọ Oòduà bọ́ kèé sọmọ Oòduà. ọmọ táwa ni. Aláàfin lọmọ Oòduà. Aláàfin lọmọ Oòduà. bẹ́ẹ̀ni ó sì ní ọmọ Ọ̀rànyàn lọmọ Ọ̀rànyàn nígbà tí wọ́n fi wà ní péréko kọ̀ṣẹ́ tó lè bá Aláàfin du oyè Aláàfin ni wọ́n kọ́ nígbà tẹ̀yìn alága Aláàfin ni alága gbogbo lọ́balọ́ba nílẹ̀ Yorùbá yìí ó sì ní àgbà ọba nílẹ̀ Yorùbá yìí kò sẹ́ni tó lè bá dù láéláé ẹni tó bá dù oúnjẹ òun ni ẹni tó bá dù oúnjẹ òun ni ẹni tó bá dù ó ń ṣe alájọbí kò sí ọba kankan nílẹ̀ Yorùbá Káàárọ̀-o-jíire tó lè máa bá Aláàfin du oyè tàbí lè bá du ipò Aláàfin làgbà ọba o àwọn tí wọ́n bá dù kí wọ́n lọ tọrọ àforíjì wọ́n lọ túbá lọ́dọ̀ rẹ̀ lọ túbá Ọọ̀ni tí ń bá Aláàfin du oyè èmi ọgbà pé Aláàfin ẹgbẹ́ Ọọ̀ni ń bá Aláàfin du oyè o torí ó yẹ kó mọ̀ pé Aláàfin ni àgbà ọba Aláàfin bẹ́ẹ̀ bí Ọọ̀ni gan-an nígbà tí nǹkan fẹ́ dàrú bí wọ́n á bẹ Aláàfin pé kó dáríjì àwọn. tí Aláàfin tò ní àbí tàná. Aláàfin tó lọ yìí. Aláàfin àná tó lọ yìí wọ́n wá bẹ Aláàfin èmi àti ìfowópamọ́ ọlá ó ti kú báyìí o àti mẹ́ta ni bàbá Ògúnmọ́lá Chief Ògúnmọ́lá èmi lájọ lọ síbẹ̀ lájọ lọ sí Ilé Ifẹ̀. nígbà tí wọ́n wá tán bàbá náà wá tó rẹ̀yìn náà lọ. ọgbọ́n tó wí o ọgbọ́jà ọmọ mi ló ṣe Aláàfin ló bá fún Ọọ̀ni nígbà tá a fi lọ ó ṣe dáadáa ńgbà náà ó ní bàbá òní Aláàfin tó sọ fún èmi bàbá àti bàbá Ògúnmọ́lá nìyẹn bó ṣáàyè bírí tó wá di pé ó wà ń fọdà rẹ̀ wí Aláàfin kò sí Aláàfin ilẹ̀ Yorùbá kò sí ẹni tó lè bá Aláàfin dúró ẹni tí ìbá dàbẹ́ tí ó lè wé ní Benin. ààrẹ tó ṣe ọ̀ràn gun orí ìlànà àkọ́kọ́ wọn lọ́mọ àbáwọn náà kò náà sọ pé mo dúró làwọn náà. bẹ́ẹ̀ ni. àní náà ni gbogbo àwọn tí wọ́n máa ń dákọ̀ ó kọ́ tí wọ́n nìkan láì gbọ́ nínú ìtàn Ọọ̀nìfẹ̀ àìgbókọ̀ tí wọ́n. kò sí kò bára Yorùbá tàn. torí inú tàtà gbọ́ nígbà tí Ọbàtálá ọba takuntakun tọkọ joyè Ilé Ifẹ̀ Olúlọjẹ
Bẹ́ẹ̀ni. nígbà tọ́ràn míyàn àti ojú àjòyè Aláàfin ni wọ́n jẹ́ ń bẹ̀. bẹ́ẹ̀ni bó ṣe wá nípa àwọn jẹ kórókódáì ní ọ̀hún kò yé wa kò yé wa. pé bó ló yé wa ṣe di òye Ọlọ́ọ̀ni wọ́n wá sọ fún wa pé Ọọ̀ni àwọn kan sì ti sọ pé àwọn làwọn níbẹ̀ yẹn níbo. àwọn bàbá kan ti ń bẹ lẹ́kìtì olùkè ni wọ́n níbi tó wà nígbà pé àwọn làwọn níbẹ̀ àwọn wọn ni bẹ́ẹ̀ni àwọn ni. àwọn tó ráwọn sọ pé kì í ṣe pé bẹ̀ yẹn bí Ifẹ̀ ẹlẹ́ẹ̀karùn-ún ìfẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún wọ́n máa lé wọn káàkiri bẹ́ẹ̀ ni wọn ò ní ẹ̀tọ́ láti gbé bẹ́ẹ̀ àwọn kẹ́sì nílẹ̀ bẹ̀. Ọ̀yọ́ ló ní Ọ̀yọ́ ní ilẹ̀ àwọn bẹ̀. náà gbọ́nù tà Ọ̀yọ́ ní gbogbo bẹ̀ yẹn because gbogbo Òṣogbo gbogbo Òṣogbo nǹkan kan wáyé gbogbo Òṣogbo ẹ rí i pé Ọ̀yọ́ gbọ́dọ̀ ní tọ́yọ̀ bá fi lé nítorí àti ní dẹ́dó. Àtaọ́jà kò gbọdọ̀ yájú sáláàfin ó sì máa bọ̀ fún Aláàfin dáadáa àmọ́ Ọọ̀ni bóyá àwọn olóṣèlú kankan bóyá wọ́n wọ àárín wọn ní fi ń ṣe báà ní kọ́yẹ́ kó lè bá ṣe bẹ́ẹ̀ kó lè bu Alájọbí kó lè bá wọn bu Alájọbí Alájọbí wọn bú fèkì kò lè bá wọn bú Alájọbí. ìbọn ọlọ́ọ̀bà èèyàn kò lè bá wọn bu Alájọbí ó dà fún ọyọ àtàwọn ọba yòókù kọlọ tẹríba kọlọ tọrọ àforíjì lọ́dọ̀ Aláàfin kó tẹríba lọ́dọ̀ àwọn ilẹ̀ mọ̀lẹ́ Yorùbá tó má bá Aláàfin tó má bá du ipò ó ti ṣìnà o ó ti ṣìnà o ẹ sọ fún bẹ́ẹ̀ ó ti ṣìnà kò yẹ kó bá Aláàfin du ipò rárá Aláàfin ni bàbá rẹ̀ Aláàfin ní wọn jẹ nígbà táwọn wí kọlẹtọ àti bàjẹ́ wọn bá du oyè. Aláàfin làgbọ́ ọba gbogbo ọba Yorùbá láyè ọ̀dà èdè tá à ń sọ nǹkan sédè fẹ́ ni. èdè Yorùbá ni èdè Ọ̀yọ́ ni èdè Ọ̀yọ́ là ń sọ. èdè Ọ̀yọ́ ni Ọ̀yọ́ náà lọ jagunjagun tílẹ̀ Yorùbá fi tó bó ṣe tó. náà kò sí ọba kan kó jagun tó Aláàfin. kò sọ́ńdọ̀. bí a bá wọnú ìwé Johnson. pé ọba kan fẹ̀mí rẹ̀ lélẹ̀ fún ilẹ̀ Yorùbá. Aláàfin fẹ̀mí lélẹ̀. kò sọ́ba mi kò sẹ́ni sọ́kọ́ pọ̀ bóun. ó fẹ̀mí rẹ̀ lélẹ̀ lórí ilẹ̀ Yorùbá. bẹ́ẹ̀ni Aláàfin ló fẹ̀mí rẹ̀ lélẹ̀ ó sì ṣẹ́gun ó sì borí kò sí ogun tálàfin máa àwọn àjèjà tí ò ṣẹ́gun tí mo gbọ́n wá nìyẹn tá bàbá wa sì sọ fún nìyẹn tá a sì bá dùn tán nìyẹn ọba tó bá bá Aláàfin du oyè tàbí du ikú dépò ó ti ṣìnà o kó lọ tọrọ àforíjì kó sì lè ṣe tutù fún ìdáríjì pé nígbà tí ogun dé Ilé-Ifẹ̀ níjọ́ kìíní àná bá Aláàfin lọ́lọ́ bá wọn. nígbà tó ogun ti fẹ́ kó lè ogun ti dé Ilé-Ifẹ̀ rí. bẹ́ẹ̀ni Aláàfin lọ yín èèyàn pé wọ́n lọ ṣẹ́tù rẹ̀ wọ́n ti parí ẹ̀ síbẹ̀ nígbà tí jáde láàrin Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́ pé bá Aláàfin lọ pé bí ẹni Ọọ̀ni lẹ̀ Aláàfin lọ lọ pẹ̀tù sígbà ìjà Mọdákẹ́kẹ́ àti báwọn Mọdákẹ́kẹ́ Ọ̀yọ́ ni wọ́n. Ọ̀yọ́ ni wọ́n wọn ò ní àwọn Mọdákẹ́kẹ́ ò ní fojú gbogbo àwọn àtọ́sọ̀rọ̀ ń di gbogbo àtọ́sọ̀rọ̀ ń di Ilé-Ifẹ̀ gangan Ọ̀yọ́ ni wọ́n. orédè tí wọ́n sọ yàtọ̀ sí tiẹ̀. àwọn Mọdákẹ́kẹ́ sọ fún ọ nígbà náà pé Ọ̀yọ́ ni àwọn ẹ sì lè borí àwọn làwọn ò borí àwọn làwọn ò ṣẹ́gun yín àwọn làwọn ò borí àwọn ṣẹ́gun yín ẹ rí i pé báwọn Ifẹ̀ bẹ́ẹ̀ tí bá Mọdákẹ́kẹ́ jà tó wọn ṣẹ́gun Ifẹ̀ wọn ṣẹ́gun Mọdákẹ́kẹ́ ló ṣẹ́gun Ifẹ̀ gbà náà kó tó di pé ìjọba dá sí. so Ọọ̀ni ẹni ọba mọ̀ dáadáa lọ́ba sì ń fẹ́ àlàáfíà kó jẹ́ kí Ọọ̀ni ọlọ́jókòó jẹ́ nígbò ní ọba Abẹ́òkúta gbọ́dọ̀ Aláàfin dùn. ọba wọn dùn kankan. ọba Ìbàdàn gbọ́dọ̀ wà dùn. bẹ́ẹ̀ ni jagunjagun Aláàfin ó ní Ìbàdàn. wọ́n sì bá oríṣiríṣi ìlú jagun jà wọ́n sì wín ní ẹ̀fà Aláàfin. tí Ọọ̀ni tó bá mọ ti ń ṣe dáadáa kábíyèsí o kọ́ mọ́ bá Aláàfin du oyè o kọ́ máa du ipò kọ́ máa du dúkò láìláì kó yọ tẹríba kó sì tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run lọ́dọ̀ ìmùlẹ̀ wọn àwa ti débẹ̀ rí o. ẹ̀yin ti débẹ̀ rí. bẹ́ẹ̀ ni àṣìlọ torí Ọọ̀ni nígbà tí èmi bàbá Ògúnmọ́lá Ọ̀tún of Ọ̀yọ́ tá a lọ síbẹ̀ ó ṣe dáadáa ó sì mọ̀ pé Aláàfin bàbá ni Ìlá Ọ̀ràngún àjọlọ ni òun náà tẹ̀lé Aláàfin gbà náà òun náà sì sọ bẹ́ẹ̀ kí wà ní èwo ni Ọọ̀ni tó gbé jáde ọkọ ya rẹ̀ gbọ́wọ́ ni àwọn tó béèrè o. pẹ̀lú gbogbo àwọn kan tó ń ṣẹlẹ̀ yìí yóò dà agbonita lórí ilẹ̀. àṣẹ Èdùmàrè. torí tí ọba sí irú yín àwọn ọmọ kéékèèké kan ẹlẹ́nu játijàti kan àtẹ̀jọ́ ọ̀dà lẹ́nu rẹ̀ àwọn ni wọ́n ń jáde wọ́n wà máa sọ̀rọ̀ tí àwọn ọ̀gbádùn
ó lé kókó ni wọ́n kọ́ kí ló tú. Ó lé kókó ni wọ́n. wọ́n kọ́ kí ló tú. Níbo làwọn dé. Ìlú mélòó ni àwọn ìlú mélòó ni àwọn kó lẹ́rú rí. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá ẹ lọ wo ètò Ọ̀yọ́. Ẹ lọ wo ètò Ọ̀yọ́. Ọ̀yọ́ ní jagun tí sọ̀n ló ń wí ní gbogbo àwọn ogun yẹn sílẹ̀ Yorùbá ogun mélòó ni ọ̀nìjà. Àti ìṣẹ́ wọn ṣe kú ṣe. Kí ló kọ jagunjagun wọn o. Kí ló kọ jagunjagun wọn o. So gbogbo nǹkan wọn yẹn wọn ò mọ ìtàn àmọ́ wọn ń jábà wọ́n fò sí bóyá ajẹ́ wọn ò lè bá láàfin dúró. Bàbá mo gbọ́ pé wọ́n ní tí ọba Aláàfin Ọ̀yọ́ bá lọ kí wọ́n lé Ifẹ̀ ọ láwọn ètùtù kan tí wọ́n gbọ́dọ̀ ṣe nílé Ifẹ̀ tí ọba Aláàfin Ọ̀yọ́ bá débẹ̀. Bẹ́ẹ̀ni wọ́n ṣètùtù wọ́n pa ẹran. Wọ́n pa ẹran. Táwọn bá sì wà bí kò ṣe tútù kankan. Rárá ìbọ̀dọ̀ ẹ̀bẹ̀ yẹn. Àmọ́ tí Aláàfin Ọ̀yọ́ bá lọ fẹ́. Wọ́n pa ẹran Aláàfin ó sì mú àtàpàkò rẹ̀ báyìí yóò fi tẹ̀ jẹ ẹran mọ́. Ó fi jọba pé mo ṣẹ́gun mo borí mo ṣẹ́gun mo borí mo ṣẹ́gun mo borí mo ṣẹ́gun mo borí. Aláàfin òwúrò nígbà tí wọ́n fi ẹsẹ̀ àtàpàkò rẹ̀ tẹ ẹ̀jẹ̀ ẹran. Lẹ́yìn Aláàfin wọn ò gbọ́dọ̀ jẹ́ ọ̀rin lẹ́yìn Aláàfin kí wọ́n tó lè jẹ ọ̀rin wọ́n lè jẹ ọ̀rin ní wọ́n wà sọ́kọ́ Aláàfin náà wà fọwọ́ sí bẹ́ẹ̀ fẹsẹ̀ sí. Ẹ rí i pé ní gbogbo ààfin pátápátá po Aláàfin ó nìkan náà ló ní court ó sì tún ní magistrate ó tún ní supreme court. Nínú ààfin náà fún Aláàfin kò sí ọba náà nílẹ̀ Yorùbá kò sí ọba náà nílẹ̀ Ìgbò tó ní bẹ́ẹ̀. Àga ó wà bẹ́ẹ̀ dì sí o. Ìjókòó supreme court Aláàfin ó wà bẹ́ẹ̀ dì sí yìí. Ó wà bẹ́ẹ̀ dì sí ó wà nínú ọgbà kókó lọ́wọ́ ẹni tó bá kúrò tó pẹ́ lẹ́nu Ọlọ́run fẹ́ràn kẹ́ gbogbo ẹ̀ làwọn àmọ̀gbọ́ ẹ̀ láti rí Adéfẹ̀ Adéwà Adéyìn ẹ rí i pé bí ẹ bá dé Jerusalem tẹ ìlú Aláàfin ẹ rí i pé kò sí nǹkan díẹ̀ náà lọ́wọ́ yàtọ̀ torí pé Aláàfin wà supreme ní Yorùbá race ju àwọn yòókù lọ àwọn ọba yìí kò jẹ́ fojú di abẹ́rẹ́ Aláàfin àmọ́ kí ni tó mẹ́rin ó yẹ ká bọ̀ fàgbà ó yẹ kí Ọọ̀ni bọ̀ fà Aláàfin Aláàfin sọ méjì ọba kìí sọ méjì ọba ó ju gbogbo àwọn ọba pátápátá lọ. Bàbá kẹ́pẹ́ kẹ́pẹ́ bàbá ṣe rí inú mi dùn nítòsí múnú mi dùn ni pé tírú wa bá jáde lásán tá a bá ń sọ̀rọ̀ ó ní kí n bó ló ti gbọ́ ìwé kan lọ ká kíní kan lọ sọ àmọ́ tó bá múrú yín tẹ́ ẹ bá sọ̀rọ̀ bẹ́yìn ọba gbàgbọ́ ọkọ̀ fẹ́ dàgbà nù. Bẹ́ẹ̀ni ó sì jẹ̀gùn mọ́yán nù. Ó jẹ̀gùn mọ́yán nù. Tí ọba tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa nítorí láàrin Aláàfin àti Ọọ̀ni tẹ́ni màálù sọ́pọ́tà Aláàfin ó jẹ̀gùn mọ́yán. Mo lérò pé ẹ̀yin náà ti gbọ́ gẹ́gẹ́ bí mo ti mú wá fún yín. Ẹ wá jẹ́ kí n mọ èrò àti ìwòye ti yín. Ṣé gbàgbésẹ̀ rántí pé mo máa ń sọ lórí ìkànnì yìí wípé ìwòye èrò ó máa ń sọ̀tọ̀ọ̀tọ̀ lórí ìṣẹ̀lẹ̀ tàbí ọ̀rọ̀ tó bá ń ṣẹlẹ̀ nílùú. Bẹ́ẹ̀ni ṣe lè wò ó lè yàtọ̀ sí tiyín bẹ́yìn ó ṣe lè wò ó lè yàtọ̀ sí tẹlòmíì bọ́ọ̀lù ń ṣe dálé ayé nìyẹn kò kí n pápọ̀ torí pé Ọlọ́run ò dá wa bákan náà bẹ́ẹ̀ ni bọ́rọ̀ bá ṣe rí ní ọ̀dọ̀ oníkálukú òun ni yóò ṣe wò ó òun ni yóò ṣe gbé kalẹ̀ bó ló ṣe rí lọ́dọ̀ tiyín kílẹ̀ yìí ti gbọ́ rí kílẹ̀ yìí ti mọ̀ rí lórí ohun tí bàbá yìí sọ ẹ jẹ́ kí n mọ̀ láàyè kọ́mẹ̀ nísàlẹ̀ fídíò yìí á kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láti Èdùmàrè ìbànújẹ́ ó kéré ni ó tóbi ni kò ní jẹ́pin wa lágbára Adẹ́dàá bóyá ẹ̀yin wá kẹ́fọ́ àìsàn kan lágọ̀ọ́ ara yín bóyá tọ̀gbẹ àtọ̀sí rọpárọsẹ̀ ẹ̀jẹ̀ ríru ìtọ̀ ṣúgà ọgbẹ́ inú ìfúnpá gíga àtàwọn oríṣiríṣi àìsàn míì àìsàn àìrọmọbí tó máa ń ṣe ìdíwọ́ fóbìnrin tàbọ́kùnrin
láti mọ̀ rọ̀mọ́ bí. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ń wò lójú móhùnmáwòrán yín yẹn ò ní kẹ́ ẹ pè kí ẹ bá wọn sọ̀rọ̀. Mo sì nígbàgbọ́ pé ayọ̀ lọ̀rọ̀ tí yín náà máa já sí, gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ń dúpẹ́ tí wọ́n ń pe iléeṣẹ́ S2 Ultimate Herbal International. Ẹ̀yin náà dúpẹ́ lágbára dẹ́dàá láti Èdùmàrè. Ẹ bá ní pín, ẹ bá ní fi ránṣẹ́ sẹ́lòmíì kó lè bá káàkiri àgbáláyé. Ẹ ṣé o, àdúpẹ́.